dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìwọ́de ohun ìfẹ̀hónúhàn ń lọ báyìí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìṣòro àìsí ààbò. Àwọn olùwọ́de tí inú ń bí tú síta lọ́pọ̀ yanturu látàrí ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń pariwo Tinubu gbọ́dọ̀ lọ. Ìsọmọǹgbè fún Ọ̀ṣínbàjò ìyẹn Àkàndé ti bu ẹnu àtẹ́ lu bí ààrẹ Tinubu ṣe ń fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ pè fún àjọṣepọ̀ tó jinlẹ̀ láàrin àwọn aráàlú, oníròyìn àtàwọn òṣìṣẹ́ elétò ààbò láti kojú ìjà sí ìgbésùmọ̀mí láwùjọ. Ẹ̀kọ́ tí ń ṣojú mímu báyìí lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú bí ìjọba àpapọ̀ ti ṣe ń gbé ìgbésẹ̀ lórí àtúnṣe ìwé òfin. Peter Obi, Ezekwesili àtàwọn míì ti koro ojú sí ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń jáde sí olùṣọ́ àgùntàn Adébóyè lórí ayélujára. Ẹgbẹ́ òṣèlú NDC ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pẹ̀tù sí àwọn olùdíje tí wọ́n fìdí rẹmi lẹ́yìn ètò ìdìbò abẹ́lé lọ́kàn. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ba arákùnrin tó wà nídìí ayédèrú ohùn ààrẹ Tinubu eléyìí tó ń jà ròyìnròyìn lórí ayélujára. Amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná ọba lórílẹ̀‐èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ò tí ì gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn ajínigbé tó gbé àbúrò Adébáyọ̀ Adélabú àti àwọn ọmọ rẹ̀ méjì. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ti kéde Andoni Iraola gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá rẹ̀ tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.